businesswoman for the year 2026-2027. Fún màmá wa Alhaja Fadekemi Salami orí pé mo rí pé nínú màmá yóò ṣe tẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ láàrin ìṣẹ́jú méjì tẹ́ máa lẹ́ti sọ̀rọ̀ tán. tí pé gbàtẹ́ fi fẹ́ kó dénú ilé mi tí mo sọ pé mi ò ní lọ ṣọdún bẹ́ẹ̀ wọ́n ní máa lọ ṣọdún bẹ́ẹ̀ kí ló kù. ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n 28th of May 2086. A wà nílé màmá wa Alhaja Fadekemi Salami. Ilé ọ̀dọ́ ọ̀la lónìí láti wá fi àmì ẹ̀yẹ eléyìí tí iléeṣẹ́ wa olókùnrin of Africa Media Practitioner àti ìrírí ayé iléeṣẹ́ OGBC nípasẹ̀ nǹkan ribiribi iléeṣẹ́ olókùnrin tó ń gbé jáde. So ọmọ tó ń pa ìyá rẹ̀ lẹ́kún, ìyá tó ń pọmọ ẹ̀ lẹ́kún, ìyàwó tó ń rọ́kọ̀ ẹ̀lẹ́wọ̀n lọ́nà àìmọ̀dí láfi pé ètò yìí ní ìrírí ayé tẹ́lẹ̀dálàṣẹ iléeṣẹ́ OGBC. Ladies and gentlemen, I present you, this is Olóbùrò of Africa. Ọmọ wa ni ọmọ tó ń ṣe dáadáa ní lágbára lọ́ọ̀lọ́ọ̀ba àìní ṣe dáadáa má kù ní kàn ẹ́ pẹ̀lú àṣẹba láwùrà bí. Àwọn wà ń bí lónìí lọ́jọ́ kejì ọdún Iléyá lọ́dọ̀ màmá wa Alhaja Fadekemi Salami. Ibẹ̀ la gbé wà àmì ẹ̀yẹ tó yẹ kí wọ́n gbà lọ́jọ́ tá a ṣe ọkọ̀ àwọn èèyàn. Lọ́jọ́ yẹn la ṣe ètò kójọ oní 50 million naira for the ultra modern studio wa tí a fi kọ́ ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tí gbogbo ẹ̀ máa lọ àti ayẹyẹ ọdún kájú ọdún kórí ọdún kájú tá a pè ní ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years in broadcasting industry. Ladies and gentlemen, I present to you our mama who we are here to present the award to mama tonight. In person of Alhaja Fadekemi Salami, we want to present the award of Frontline Businesswoman for the year 2026-2027. Congratulations. Wọ́n bá ń sọ nípa wípé obìnrin tó ń ṣe dáadáa tí wọ́n ti ń ṣòwò láti ìgbà tí wọ́n ti jájú mọ́ òwò. Lè sọ iye ọdún ẹ̀, ó ti lé lógójì ọdún, ó ti lé ní 50 years, going to 60 years. Màmá yìí dẹ̀ sì wà láwùjọ àwọn èèyàn tó ń ṣòwò tí Ọlọ́run ọba òkè tí ò fà wọ́n sẹ́yìn. Mọ́mí, congratulations for that. Mọ́mí, Thank you, sir. Thank you. Mama, congratulations for this award. Thank you. So let us listen to our Mama Jagbo response for the award. So, Alhamdulillah Rabbil Alamin. Allahumma amin. I give all glory to Almighty Allah. Thank you very much, man. For this recognition. I'm really happy. You know me dùn ayọ̀ mi kún because it's unexpected. Fún award tẹ́ fún mi yìí, nǹkan rẹ̀ ò ní tọ́nú lẹ́nu kankan wá. Olóbùrò wà ní regret pé kí ló dé tó fi ṣe nǹkan tó báyìí. Àbámọ̀ bá ti ṣe tipẹ́ tí olóbùrò ló máa jẹ́ fún. Orí a máa kúnrin fún gbogbo wa. Àwa ní ṣíṣe ilé àti ọ̀nà wa kò ní dàrú. Bẹ́ẹ̀ ṣe rántí mi sí dáadáa tí wọ́n máa fi nǹkan dáadáa rántí ẹ̀yìn náà. Ilé-iṣẹ́ yóò wà ní jóná. Ilé-iṣẹ́ yóò wà ní lójú ìdàkọ́jú. Onídójú àkọ́jú náà gbogbo àwọn wá sórí wa lálùbáríkà. Thank you all. Yes, àti ilé lọ. Àbọ̀. Olóbùrò ìwọ náà sọ kankan ní kí ni tó rí lára màmá kó tó fún ọ láwọ̀dù. Ẹ bá ń gbé kámẹ́rà yẹn sí wọn lójú lára. A fún màmá wa Alhaja Fadekemi Salami orí pé mo rí pé nínú kí a ṣòwò kádẹ̀ gbajúmọ̀ nǹkan tí èèyàn gbé lọ́wọ́. Màmá yìí jẹ́ ògbóǹtarìgì oníṣòwò tí wọ́n tún ń bá àwọn kọ́mpìnì ìkànṣẹ́ Toyota Nigeria PLC tó máa ń ṣe. Ẹni tó bá lè bá iléeṣẹ́ tó tà ṣiṣẹ́ tó o bá ní òtítọ́ tó wà accountability tó o jẹ́ trustworthy tó o jẹ́ tẹ́ni tó ní ìkíní tó lẹ́sẹ̀ nílẹ̀ láwùjọ tó tà ò lè gbà ẹ́ òtẹ́ ìgbà wọn ṣiṣẹ́. For this far tí màmá yìí ti but the man study wọn, she has been a very wonderful mother, sister, mama to many. Tó yẹ pé kò sí tó bá rí kó o ṣe ìkọ̀dọ̀ra ẹni tó bá ti serious pé ó gbájúmọ́ láì ní ẹ o màmá yìí máa encourage ẹ wọ́n máa dúró tiẹ̀ pé sẹ́ẹ̀ máa lọ ń tẹ̀lé ṣùgbọ́n tó bá yẹ pọ̀ lẹ́ni tó ṣe àmàyàmá káàkiri màmá ó ní bá ó ní sọ́mọ́ máa you can't come near to her wọ́n máa sọ pé ẹjọ́ tó lọ́hùn please. So àwọn tó nítorí pọ̀ lára màmá wọ́n support wa in so many ways nǹkan tí mo rí nìyẹn pé a gbọ́dọ̀ fi àmì ẹ̀yẹ ìdánilá a gbọ́dọ̀ fi dá wọn lọ́lá. Alhaja Adesiyan,
lára àwọn àgbàlagbà tí wọ́n jọ à ń community pẹ̀lú màmá kí ni tẹ́yìn náà fẹ́ sọ. olóògùrò ò ní padà sẹ́yìn. aláwọ̀ mi. kí wọ́n sọ̀rọ̀ lórí màmá yìí ò sí ẹ tẹ́ máa sọ̀rọ̀ ẹ láàrin ìṣẹ́jú méjì tẹ́ máa lẹ́ ti sọ̀rọ̀ tán. ní community I've one time a chairman of this community for 3-4 years. Tí màmá yóò bá ti dá sọ̀rọ̀ kò tí yanjú. In time of contributions, sówó ni, ṣé mọ̀ràn ni, ṣé ká fi ọ̀rọ̀ àgbà ìrírí bá wa sọ̀rọ̀, kí development bá community wa ni, màmá yẹn ní padà sẹ́yìn. Gbogbo ọmọ yín máa ṣoríire. Fadekemi sọ̀rọ̀ lórí Fadekemi, ó pọ̀ gan ni máa sọ. Tẹ́ ẹ máa sọ. Alhaja Seyin, èmi náà ti wà ní ayé tó jọ mẹ́ta. N tá à ń sọ ń pa àyà yìí, kì í ṣe ogun ìrìn lè sọ. Ọlọ́run ní dáhìn padà sẹ́yìn. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ olóògbé Áfíríkà láti jẹ́ kán mọ̀ pé láti ta wánú ilé mọ̀mọ́ yìí ti ṣe dáadáa. Pẹ̀lú ògbó Ọlọ́run àìníṣe dáadáa yín kò ní dúró fún yín o. Ẹ wo èmi máa ń lọ ilé ìgbẹ́kejì ọdún máa ń wá bí ní ìlọlé látàná tó lóko tó máa sọ fún lẹ́nu. Èmi náà ṣe lèmi láàárọ̀ pé ṣe tiẹ̀ lọ́rẹ̀ máa lẹ́ lágbára Ọlọ́run ẹni padà sẹ́yìn. I want to appreciate the olóògùrò for the award. Ní agbára Ọlọ́run ẹ máa ń ṣe dáadáa àfi ká máa sọ fún ń ṣe dáadáa ó lè máa tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni wá sẹ́yìn. Iléeṣẹ́ Mákindé Báṣọlé kò ní wá sílẹ̀. Ọlọ́run ló fi ẹ̀ṣọ́ lórí. Àwọn náà fún wa ní stadium tá a lò. Ẹ fi yẹn lẹ̀. Ọlọ́run ló fi ẹ̀ṣọ́ lórí òní padà sẹ́yìn. Ọ̀rẹ́ mi ni láti 1993 láti 1990 láti ń ké bàbá bọ̀ ọ́ àwọn àdé mi ní 2026 ẹni pé ó dáa gan ó ní padà sẹ́yìn o a máa lọ òkè ní o ní ìgbésọ̀rọ̀ wáṣọ̀bẹ̀ rí lè wo ọba mi treat ní ìgbésọ̀rọ̀ wáṣọ̀bẹ̀ rí láyé bẹ̀tẹ̀ ọ̀bá náà ní problem àní ẹ lọ bá aṣọ ọ̀fẹ́ fún láì kúrò nù lémi ni o Ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ fẹ́ kò ní padà lẹ́yìn aláhù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 láh
ilẹ̀ orí kan láti torí màmá tó dáa ni màmá yìí àwọn iṣẹ́ rí ibi tí a bá gbé wà tó bá ti ròyìn àgbàlagbà báyìí báàbá tí ìforí yẹn sí ìròyìn yẹn ò tí ì pé orí náà ni màmá o Olúwa dá màmá sí fún wa màmá o Olúwa dá màmá sí fún wa Oya màmá o olóbùrò Olúwa dá màmá sí fún wa màmá o ó ti yá Olúwa dá màmá sí fún wa. Olóbùrò adúpẹ́ lọ́wọ́ yín sà wípé ẹ fún wa ní àwọ́ọ̀dù akí màmá wa torí pé màmá wa jẹ́ èèyàn kó tó jẹ́ pé tí èèyàn bá ń ṣe nǹkan á fẹ́ kó o ní àṣeyọrí lórí ẹ̀ kò dẹ̀ kí ń fẹ́ kí o ní ìṣòro mo rántí pé gbàtẹ́ mi fẹ́ kó dénú ilé mi tí mo sọ pé mi ò ní lọ ṣọdún bẹ́ẹ̀ wọ́n ní máa lọ ṣọdún bẹ́ẹ̀ kí ló kù mo ní nǹkan báyìí ló kù ọ̀nà tó kù yẹn ni mo máa gbé ọ̀nà tó kù tó ní jẹ́ kó o lọ yẹn àfi kó o lọ sínú ilé yẹn kó o lọ ṣe ọwọ́ bá mi ṣe láyọ̀ mo wá dénú ilé yẹn mo wá fi oníkan kàn wọ́n pé tábí àmọ́ bá wà tó bá ti jẹ́ pé kọ́mọ ó lè là kó lù ló ń sáré ẹ bá wá kí màmá yẹn kárí mà. Abiyamọ màmá ní ọ̀rọ̀ yẹn. Abiyamọ màmá ní ọ̀rọ̀ yẹn. Abiyamọ màmá ní. Ẹ jọ̀wọ́ ẹ bá wá kí màmá yẹn kárí mà. Abiyamọ màmá ní. Báwo ni ká ẹbí ìsáfíwá wáyà sí fún? Àṣàlàmù àṣìlélá, àdàbọ̀lélá, ẹ̀rọ